No, wait, là. Quand ça doit aller, Ojúbọ Èṣù Àkẹsán, Ọ̀yọ́. Official open by Ojúbọ recovered by Olóyè Fabiano Krusveski, coordinated by Paula Gomez, cultural ambassador, donated by Oba Lamidi Adeyemi property of Asa Orisa Association, RC 700064, opened by IG Yusuf Layinka 1, of Oyo, on Monday, 12 August 2024.
Okay. So, is there, and after? So, Baba, Isure, Baba Eleshu, Aweda. Aweda, kábíyèsí nǹkan ló máa ń bá wọ náà nǹkan ló máa ń bá ọ kábíyèsí wa tó kú tán òun tó tún lè kábíyèsí sí gbogbo ọ̀nà irun ọmọdé nígbà wa ọmọdé yóò máa tún lù rẹ gbogbo àwọn adáwà wà bẹ́ẹ̀ ẹni ó kú bàbá fún wa ẹ̀mí wọn ó gùn fún wa ẹ̀mí wọn ó gùn fún wa ṣé ẹ̀mí kábíyèsí lè gùn ó tó jáde ayé ẹ̀mí jáde ògùn wọn wá tún wà ní ẹ̀yìn wa náà kò ní gbàgbé wa kò ní gbàgbé wa ẹ̀mí náà wà á gùn owó rì náà owó rì lò ìbíláàdù Fabiano, quer falar alguma coisa que eu traduzo? É nisso, Uru. Não seja muito longo, tá bem? Primeiramente, quero agradecer primeiro ao Alafim. Eu want to greet, first of all, the late Alafim. Alafim que me recebeu aqui em Oió em 2020. In 2020, através da doutora Paula. Through me, Paula Gomes. Agradecer ao Bassorum por dar continuidade a todo o trabalho. Very grateful and wish to greet Baba Sorum and Oyomisi for continue the work that Alafim has left, the legacy, for continue this legacy. Eu vou agradecer também a minha sacerdotisa que faleceu, que começou tudo. You wish to as well to greet one priest that is not from Oyo, but she has died and she's the one who introduced the Yeshu to him. So on memory. For me is everything. Agradecer ao meu babá que me deu toda a gentileza dele. Baba Eleshu, that really big support for him. Deu o que eu senti aqui foi a paz, a felicidade e eu senti a tranquilidade. In Oyo, peace, tranquility. That's what he felt and he feels in Oyo. Isso é um pequeno contributo que eu estou dando para Oyo, para as pessoas darem valor ao Orixá Exu e a Oyo. This is the contribution is giving for this shrine is for Oyo people, for the way Oyo people have embraced him, the peace he feels here, that for Orisha, for the heritage. O maior templo de Exu do mundo. The biggest Exu shrine in the world is this one. So that Oyomisi and then picture
Ẹni sùn àwa lórí jẹun ọkọjá kó mú ta. Ó ti pé bó ti sùn rẹ̀ àdókòwò tó kú bẹ́ẹ̀ tí ó sùn rẹ̀. Ó nìkan náà. Ṣé ẹ̀kọ́ jókòó? Òní náà ọ̀rọ̀ ló sì. Ìgbà tẹ ẹnu rí. Bàbá mi ló gba àríyàn fún ìgbà pé bàbá ní wọ́n fi pé tó ayé orí wà lóògbé tẹ̀yàn owó sàn. Ṣé ẹ rí ara rẹ̀ sàbádùn ẹlẹ́kọ̀ọ́ òdìwà lọ́yọ̀ ìsìdọ́pọ̀ láàlú òkùnkùn láàárọ̀ yìí ọ̀rọ̀ gbó alọ́ngọ́lángọ́ àgọ̀ lọ́gbọ̀n lámúlámà tó fẹ́ bàtà ìgbà máa mú sékété pèsè pèlú nílé ọkùnrin fi dápẹ́ ọkùnrin jápé ọkùnrin ẹ̀rẹ́ bẹ̀rẹ̀ akọ ọbẹ̀ lẹ́kùn bí ti sunkún wọ́n sọ jẹ́ ẹlẹ́kùn somi aró ìṣẹ́jẹ̀ ọ̀rọ̀ èso tó abákùnrí akọni ábìlà lálẹ́ ní àríọ̀sí báyìí ó lọ àkíyèsí lọ́nà sọ ọkọ lọ́yọ̀ ọgbọ́n báyìí. Ṣé ẹ rí àwọn òsì ikú lórí tọ́jọ́ ogun báyìí ọkọ. Ṣé ẹ ti rí ṣé ẹ ti rí àwọn òsì àkókò àrùn tí mo ní Jésù kì nǹkan. Ṣé ẹ ti rí òtún á ní àbíkọ́? Ọwọ́ òsì ọ̀fun kọ́ ọ̀fun náà ní àbí ọwọ́ òsì ò ní kọ́ ọwọ́ òsì ó lè di mẹ́lẹ̀ náà kàmọ́ ọ̀yà tẹ̀sálẹ̀. Má para tú se van a cambiar la bolsa. ¿Qué no? Vamos a hacer pelado con todo, me todo. Vaya. Ele yóò kún. Aya, ilé ẹ̀kọ́ òfìsí. Àwọn èèyàn bá. Gómìnà tàbí jẹ́ bẹ́ẹ̀ bí oyin báńbáń ọ̀bọ̀n náà báńbáń alágbára gírí afúnkoto níṣẹ́ kó tó ní oyin mu àdílẹ́sẹ̀ kò pé lélẹ́ kó tó ní oyin mu. Ibi ká gómìnà pé ká tó mú mi ọkọ àti kó tó ká gómìnà àti oyin pé àdíṣẹ́ bẹ́ẹ̀ ní gómìnà Ká fi ọ̀pọ̀lọpọ̀ oyin ká ewu bọ́ bẹ́ẹ̀ pé ìyá ọmọ ń bẹ fún yín. Ẹgbẹ́ yóò adéwòkó tàbí tí ń jẹ́ bẹ́ẹ̀ níbi ẹ̀sùn àwọn oyin ló dé á fún yín. Ẹ̀sùn àwọn àdùn ló dé á bá dùn. Ẹ̀sùn àwọn òfófó ló dé á wọ́n fún. Àbẹ̀ tá ń torí ọmọ àyè ayé. Ẹbọ ọmọ wọn náà wọ́n mú ṣe. Wọ́n sì tẹ́bọ̀ ń bẹ̀ wọ́n rúbọ. Ìjẹ́ oyin ń ro àdùn ń ro. Ìfúnfún ní ọ̀dábọ̀. Kò sá lóhùn pé ọmọ fún yín bẹ́ẹ̀ o. Àwọn táǹdà òdì kò sá sọ̀yìn kò sá fìtì. Kò sá ní pé ká rúbọ ń bẹ̀ dáadáa o. Gbé eré ń bẹ fún ni ní ọdún yìí pé ọdún ayọ̀ ni ìyẹn ó jẹ́ o. Ẹ̀kọ́ṣẹ́ dágán alùpùpù kú lórí àwùjọ. Eré lè súwé o, èso súbí o.
àwa tá ń dá òdì òsánilẹ̀ dáńfún òsálà dáńfún kó òsálà dáńfún òsálà torí àjogún dáhùn òsálà bá àfẹ́ tá a fẹ́ bẹ̀rù ọdún yìí o òsánì ọdún ajé ní ọ̀jẹ́ o òsánì àwọn kò lè jẹ́ mi wa òsánì ká lọ bẹ orí wa ká bọ orí wa dáadáa ń bẹ nítorí wọ́n bá gbà pé okùn níjà wá nítorí wọlé tó àwa òsálà wa tá à ń.